A kú dédé àsìkò yìí, ìròyìn ló dé sí etí ìgbọ̀yìn láti ìkànnì Ultimate Fox TV. Mọ́rẹ́níkẹ́jì Adédayọ̀ lórúkọ tèmi ń jẹ́. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ lórí ìgbógun ti ebi àti ìṣẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ lórí ìgbógun ti ebi àti ìṣẹ́. Ọ̀rọ̀ yìí wáyé ní ìpàdé àwọn olórí olórílẹ̀-èdè G20 Summit tó wáyé ní orílẹ̀-èdè Brazil. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ níbi ìpàdé náà wípé ìgbésẹ̀ tí ìjọba orílẹ̀-èdè Brazil ní láti gbógun ti ebi àti ìṣẹ́ lágbàlá ayé jẹ́ ọ̀nà kan gbòógì láti wá ojútùú sí ọ̀kan lára ìṣòro tó kojú gbogbo àgbálá ayé. Bákan náà ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tún sọ wípé ìfilọ́lẹ̀ ètò ọ̀hún yóò tún fún àwọn ènìyàn tí ìṣẹ́ àti òṣì bá ń fínra lágbàlá ayé ní ìrètí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ètò náà yóò tún ṣe ìrànlọ́wọ́ láti ṣe ìwádìí ohun tó ṣokùnfà ebi àti ìṣẹ́ gan-an lágbàlá ayé. Àjọ DSS gbé Ladi Adébútú sí àhámọ́ wọn. Olùdíje ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ògùn fún ètò ìdìbò gómìnà ní ọdún 2023 Ladi Adébútú ti wà ní àhámọ́ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Ẹgbẹ́ òṣèlú rẹ̀ ló kéde. Akọ̀wé ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ògùn Káyọ̀dé Adébáyọ̀ ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ Ajé. Gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé, àjọ DSS ránṣẹ́ pé Adébútú fún ìfọ̀rọ̀wérọ̀ pé ó lọ́wọ́ nínú rògbòdìyàn tó wáyé lásìkò ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. Èyí ni láti fi tó gbogbo ọmọ ẹgbẹ́ PDP létí pé òtítọ́ ni pé wọ́n ti olórí ẹgbẹ́ wa mọ́ àhámọ́ DSS fún ìdí tí a kò tí mọ̀, Adébáyọ̀ ṣàlàyé. Gómìnà àná Rochas Okorocha rọ ìjọba àpapọ̀ láti tú Nnamdi Kanu sílẹ̀ nínú ìhámọ́ tó wà. Gómìnà àná ti ìpínlẹ̀ Imo Sẹ́nitọ̀ Rochas Okorocha máa ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti jọ̀wọ́ tú Nnamdi Kanu sílẹ̀ nínú àhámọ́ tó wà kó bàa lè fi ọlá ìkẹyìn fún Sẹ́nitọ̀ olóògbé Ifeanyi Ubah. Sẹ́nitọ̀ Okorocha fi ọ̀rọ̀ yìí di mímọ̀ ní alẹ́ ọjọ́ Ajé níbi ìsìn ìgbẹ̀yìn Ubah ní olú-ìlú wa Àbújá. Níbi ayẹyẹ ìkẹyìn Ubah, Sẹ́nitọ̀ Okorocha sọ wípé olóògbé náà bẹ ìjọba Nàìjíríà láti jọ̀wọ́ tú Nnamdi Kanu sílẹ̀. Olóògbé náà béèrè fún ìtúsílẹ̀ Nnamdi Kanu kó tó kú. Sẹ́nitọ̀ Okorocha ké sí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio láti jíṣẹ́ fún ìjọba àpapọ̀. Òṣèré tíátà ilé wa Dayọ̀ Amusa bímọ lẹ́yìn ọdún pípẹ́. Ìròyìn ayọ̀ tayọ ní ìdílé òṣèré àgbà obìnrin Tèmítayọ̀ Amusa tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Adéwùmí Ìbẹ̀rù. Orílẹ̀-èdè Amẹ́ríkà ni Dayọ̀ Amusa bímọ sí. Àwọn olólùfẹ́ Dayọ̀ Amusa inú wọn dùn tayọ kọjá ààlà. Ọ̀pọ̀ ènìyàn ni ìròyìn ayọ̀ yìí bá lójijì nítorí kò sẹ́ni tó rí oyún nínú rẹ̀ ní gbogbo àsìkò tó wà nínú ipò ìlóyún. Àwọn tó súnmọ́ dáadáa ni wọ́n mọ̀ wípé Dayọ̀ Amusa wà ní ipò ìlóyún. Ṣùgbọ́n bó ṣe di ọ̀sán ọjọ́ Ajé ọjọ́ 16 oṣù tí a wà yìí, Dayọ̀ gba orí ayélujára lọ láti kọ wípé alhamdulilayi ọkùnrin ni o. Inú gbogbo àwọn olólùfẹ́ arábìnrin yìí dùn púpọ̀. Lára àwọn tó kí Dayọ̀ kú oríire ni Táwà Ajíṣefíní, Dàmọ́lá Ọlátúnjí, Tóyìn Abraham àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ ọ́ láyọ̀. Mo bá Sàláwà Bẹ̀ní fọ̀sọ̀rí, mo bá a pọ̀ mọ́ kí ó tó di ìlú mọ̀ọ́ká. Àwẹ̀ ni Wákà ló sọ di mímọ̀. Gbajúmọ̀ olórin Wákà Alhaja Amudalat Àwẹ̀ní tí ọ̀pọ̀ mọ̀ sí Àwẹ̀ní Wákà máa sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé ọ̀dọ̀ Sàláwà Àbẹ̀ní ni òun ti kọ́ iṣẹ́ orin kíkọ.
nígbà tí Àwẹ̀ní wà ní ọmọdé ni ó ti bẹ̀rẹ̀ orin kíkọ. Nípasẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan tó máa ń gbọ́ bí ó ti ń kọrin sí ló fi ní àǹfààní láti dé ọ̀dọ̀ Sàláwà Àbẹ̀ní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló sọ wípé ìjà ń bẹ láàrin Sàláwà Àbẹ̀ní àti Àwẹ̀ní Wákà, àmọ́ Alhaja Amúdàlá sọ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, wípé lóòótọ́ ni kò rọrùn kí ọmọọṣẹ́ kúrò lọ́dọ̀ ọ̀gá rẹ̀ kó sì dá dúró. Ó ní kò sí ìjà láàrin òun àti ọ̀gá òun o tí ń ṣe Sàláwà Àbẹ̀ní. Àlérí jù báyìí lọ fún ti ìròyìn ilé wa láti ìkànnì Ultimate Fox TV. Mọ́rẹ́níkẹ́jì Adédayọ̀ ń sọ wípé ó dàbọ̀.